ààrẹ láti kó àwọn ilé wa apá àdìmẹ́rí ìkòkò ní ìsáàsùn tó fi ń ṣe bẹ̀ ní so ojú ogun ẹ̀ náà ti ń lò ó ṣùgbọ́n òun náà wọ́n fi ṣe àmì bí orórì ẹnì kọ̀ọ̀kan. ṣe rí fìlà yìí tẹ́wọ̀ yìí bóyá a rí ẹni tó wò pé bóyá òun lè dé a máa fi tá lọ́rẹ̀ àwọ̀dù ni ṣe rí bó ṣe wà yìí tí èèyàn bá dé bí èèyàn bá pé 100 níye wọn à ní rí ẹni yẹn pẹ̀lú àwọn nǹkan tó wà náà àwọn kankan wà náà èròjà kan wà náà wọn à ní rí ó tún ṣiṣẹ́ míì tí wọ́n bá fi dé ibi tí ọkùnrin máa ń tẹ fìlà sí yẹn tó bá tẹ̀ síbẹ̀ tí aláboyún bá wà nítòsí ẹ̀ òkú lẹ́lẹ́jà ń tà ọmọ inú ẹ̀yẹ òkú ni wọ́n lò ó nígbà tí wọ́n bá nílò ètùtù látijọ́ fún ojú ogun wọ́n á dé wá sí ibi tí wọ́n ti lè rí nǹkan ètùtù eléyìí tó wà ní ibí màá fẹ́ dárúkọ ẹni tó lò lójú ogun bàbá Balógun Ọ̀sẹ́jì ló lò lójú ogun ohun ìjà wọn ní àti òkèèrè ibẹ̀ láti gbà á. Balógun Ọ̀sẹ́jì ni igbákejì Ògèdèngbé tí ẹ bá fẹ́ rí Ògèdèngbé tí ẹ bá rí Balógun Ọ̀sẹ́jì ẹ lè rí Ògèdèngbé ẹ ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Adékáyà Òjá ẹranko bí ẹkùn ẹ ti bẹ̀rẹ̀ lọ́tọ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ rí Ògèdèngbé kí ṣe pé ṣé àwọ̀ inú lé kí mi la rí no protocols wà ẹ gbọ́dọ̀ dé ọ̀dọ̀ Adékáyà Òjá Adékáyà Òjá wá pé bàbá wa Balógun Ọ̀sẹ́jì ṣé Ògèdèngbé wà lé ní àbòsùn tó bá ṣeéṣe láti rí aṣọ fún wọn nígbà tí wọ́n bá wá lọ sí ojú òkun tó lọ bọ Ògún wọ́n bá bọ Ògún tán nǹkan tí ó fi Ògún tán dà tó bá sọ bàbá Balógun Ọ̀sẹ́jì ló máa lọ sọ fún Ògèdèngbé bóyá ó yẹ kán jáde fún ogun àbí kò yẹ kán jáde fún ogun níjọ́ yẹn nǹkan tó bí bá sọ máa sọ fún wọn. sẹ́rí eléyìí àbúrò lélẹ̀ ó ní ẹ̀gbọ́n ṣùgbọ́n a kì í gbé jáde lásán ó wà ní ilé ó ní ètùtù pàtàkì tó máa ń ṣe fún kó tó ká tó gbé jáde ṣùgbọ́n iṣẹ́ kan náà ń ṣe ṣùgbọ́n òun tóbi ju eléyìí lọ tí ìjábá ti le tán tí ọ̀tá tán tí ẹ̀tù tán nínú ìbọn nǹkan tó kù náà ni pé kábẹ̀sì ní ìlú Àkèǹgbé àwọn ọ̀tá wọn máa jó ni ijó náà máa jó padà sí abúlé wọn pẹ̀lú Àkèǹgbé àti ńlá ẹ̀ ó sì tó wà nínú ilé a lè gbé jáde lẹ́nu bóyá gbà tó bá máa ṣe museum a lè gbé jáde fún wa. sẹ́rí eléyìí tí èèyàn bá ń wá èèyàn kan tó fẹ́ mú lójú ogun tí ò rí mú tó bá ti rí ojú ẹsẹ̀ wọ́n rí kíní wọn bẹ̀ fúnra rẹ̀ ni ẹ ló máa rìn padà wá sọ́dọ̀ ẹni tó fẹ́ mú ilé ó ṣiṣẹ́ o gbogbo ẹ̀ náà ni àwọn bàbá wa ti dánwò wọ́n ti dánwò ó ṣiṣẹ́ o sẹ́rí aṣọ ogun eléyìí tí àwọn òbí eléyìí tí mò ń fọwọ́ mú yìí kí lórúkọ ìbàntẹ́ yìí à ń pe jagunjagun kan ní Òbélẹ́mọdù ẹ̀yin bàbá wa ẹ máa mọ̀ nílé sà Òbélẹ́mọdù òun ló ní ilé Òbélẹ́mọdù lára àwọn jagunjagun tó wá láti Iléṣà wá sí Mẹ̀sí ilé ni àwọn ló nílé àwọn ló lò wọ́n tún sì ní ohun ìjà ogun kan náà síbí wọ́n ní ogun ìjà ogun kan àwọn náà ló ní kò sí bí wọn àkó náà jáde o kò sí bí ọjọ́ mi ọjọ́ rí la máa fi ìyẹn hàn wá dáadáa ṣé wá rí ilé
bẹ́nìtì àgbà ni bẹ́nìtì àgbà ni ẹ tó bá fẹ́ lò ó lè lò lọ sọ́fíìsì lè lò lọ sọ́fíìsì tẹ́ bá fẹ́ lò ẹ̀yin alákọ̀wé wa bẹ́nìtì àgbà ni tẹ́ bá ti lò ewé oríjì ni kò sí bẹ́ẹ̀ sì lè ṣètò wọ́n á foríjì yín ni ṣùgbọ́n ẹ má kówó jẹ o. ìjọba kówó jẹ òní foríjì yín lórí ẹ o ṣùgbọ́n bẹ́nìtì àgbà ni mi ò fẹ́ sọ àwọn kankan nípa ẹ̀ ṣùgbọ́n tí a bá dáhùn sí àwọn akalẹ̀ wọ́n á kọ iṣẹ́ tó ń ṣe wọ́n á kọ sí ẹgbẹ́ ẹ̀ẹ́bà fún òwú mi ò bẹ́ sọ fún yín lọ́fẹ̀ẹ́ ó ní iṣẹ́ tó ń ṣe. àwọn ìbọn yìí díẹ̀ lára àwọn ìbọn tí a lò náà nígbà ogun Kiriji ní ilé àwọn mọ̀ sí dégan kó tó di pé bàbá wa Lábínjọ ó kó ìbọn wá ìbọn tó fún Kiriji lórúkọ tí bàbá wa kó wá ara rẹ̀ náà làwọn ilé. ṣe rí ẹ mọ̀ pé nígbà tá a bẹ̀rẹ̀ ogun Èkìtì parapọ̀ là ń pè é Èkìtì àti Ìjẹ̀ṣà parapọ̀ àwa fèsì àwọn Ọ̀yọ́. ó dùn mí pé kò sí àwọn Ìbàdàn bí ní wákàtí ọ̀wọ̀ tá a wà yìí. mo sọ fún wọn nìbàdàn ní ìjẹ́rin àbọ́jọ́ wo ni a wà nìbàdàn ní Màpúọ̀. Ìbàdàn jagunjagun ni wọ́n o jagunjagun ní Ìbàdàn. ní àkókò kan Ìbàdàn jà ogun ní ọ̀nà 5. wọ́n bá Ìjẹ̀bú jagun wọ́n bá Ẹ̀gbá jagun wọ́n bá Ìjàyè ja ogun wọ́n bá Fúlàní ní Òṣogbo jagun bàbá wa jagun Ọ̀dẹ́rìn lọ òun ló wá kojú ogun Fúlàní ní Òṣogbo. wọ́n wá tún ja ogun ní ibùdó ogun Kiriji lẹ́ẹ̀kan náà ni wọ́n ja ogun yìí ṣùgbọ́n kí ló fà á Ìbàdàn ni wọ́n take over nígbà tí Ọ̀yọ́ empire ti wó. Ìbàdàn ni garrison fún the whole of Yorùbá land. gbogbo wa la já dá ọmọ ogun jọ sí Ìbàdàn. Ìbàdàn náà ti train bàbá wa Ògèdèngbé Látòsà ló train Ògèdèngbé bó ṣe ń jagun. ẹ rí i pé ó pẹ́ kí Ògèdèngbé tó dé ojú ogun ó pẹ́ ó béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ pé ṣé kí n wá àbí kí n má wá ní àìmọye ìgbà. Ògèdèngbé Látòsà ní kí Ògèdèngbé má wá. ọgbọ́n àwọn àgbà ni wọ́n fi mú Ògèdèngbé wá sójú ogun. ẹ̀sìn ni wọ́n fi lọ mú Ògèdèngbé wá ní ilẹ̀ Àkókó. ẹ̀sìn tí Ògèdèngbé rí báyìí ó pèrè ẹ̀sìn yẹn ló pèrè Kiriji. kí ló dé tí a fi ṣẹ́gun àwọn Ìbàdàn ni wípé ogun tí Ìbàdàn ń jà ẹ̀sìn náà fi ń jagun. ẹ rí pé àwọn ọmọ wa kọ orin kan láìpẹ́ yìí wọ́n ní òkè tí ẹ ń wò yìí pé òun la fi ṣẹ́gun Kiriji. ẹ lè fi ẹ̀sìn jagun ní orí àpáta. wọn ò mọ ogun eléyìí táwa ń jà ìwọ̀n ọ̀mọ́ jà ẹ̀sìn náà fi ń jagun. ìdí nìyẹn tí a fi ní hedge lórí wọn. a tún máa sọ àwọn kan tó kù tó bá di ọjọ́ iwájú ṣùgbọ́n mo tún fi dá lójú pé museum Kiriji War Museum ó ti wà ní ààfin Ọba Òyìnbí. ní ìwòye ọdún tó ń bọ̀ á dé museum láti lọ wo àwọn nǹkan tá a kú síbẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ ṣé. ní báyìí àwọn